Lóòótọ́ ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé wa nílẹ̀ Yorùbá ni wọ́n ti bà àpèrè tí wọ́n jókòó sí ni wọ́n ti bà jẹ́ torí àwọn ìwàkuwà tí ò yẹ kó tiẹ̀ máa sí lọ́wọ́ ọba ló wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣùgbọ́n asọ́lọ asọ́bọ̀ àwọn kan wà náà o tí wọ́n jẹ́ ọba gidi nílẹ̀ Oòduà ṣùgbọ́n àwọn kọ̀ǹda nínú ìrẹsì àwọn ni wọ́n bà àwọn yòókù jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà táwọn ọba kan bá tiẹ̀ ń ṣe rádaràda àwa ọmọ ìlú gan náà àti sọra wa di arọ́bàfín ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa obìnrin ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa obìnrin ibi tí mò ń lọ gangan ni wípé kábíyèsí kan Ọlọ́fin Àdìmúlà ti Adó-Odò ní ìpínlẹ̀ Ògùn kábíyèsí yẹn post fídíò kan sórí TikTok fídíò yẹn ti bà gbogbo orí TikTok jẹ́ ó wá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìbàjẹ́ táwọn ọmọ obìnrin wá ń hù fídíò yẹn wá gbé jáde fídíò tí kábíyèsí yẹn post ni wípé ó wà ní gym kábíyèsí wà ní gym bí kéèyàn fẹ́ máa ṣe exercise kò sí nǹkan tó bá dínú ẹ̀ kábíyèsí yẹn wà ní gym Ọlọ́run dá kábíyèsí yẹn gẹ́gẹ́ bí arẹwà náà tẹ́yìn náà bá rí wípé arẹwà ọkùnrin ni kábíyèsí yẹn tẹ́ bá rí oríṣiríṣi comments tí àwọn ọmọ wa obìnrin tí wọ́n ń kọ sábẹ́ fídíò kábíyèsí yẹn láì tiẹ̀ bọ̀wọ̀ fún orí adé lójú ara wọn wọ́n máa rò wípé àwọn cruise ni ṣùgbọ́n ohun tó bá wà ní ọkàn yàn òun ni ọtí ló máa ń pààyàn pa tẹ́ bá rí àwọn kọ́mẹ́ǹtì burúkú tó jẹ́ wípé tí ìyá mi tàbí bàbá mi tó bá rí wípé ọmọ mi ló kọrú nǹkan báyìí ìtìjú ńlá ló máa jẹ́ fún wọn ẹ jẹ́ kí n ka díẹ̀ fún yín nínú àwọn kọ́mẹ́ǹtì tí mo rí táwọn ọmọ wa obìnrin tí wọ́n fi sábẹ́ fídíò kábíyèsí yẹn láì tiẹ̀ bọ̀wọ̀ fún orí adé ẹ jẹ́ n ka díẹ̀ fún yín kẹ́yìn náà wò fúnra yín ìkan lélẹ̀ ó ní kábíyèsí ẹ fi orí adé bá mi sùn ẹnìkan tún sọ wípé kábíyèsí ẹ fi ọ̀pá àṣẹ fún mi ní dọ́gì ayé ti bàjẹ́ eléyìí tún ní kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ fipá bá mi lò pọ̀ eléyìí sọ wípé kábíyèsí o ẹ dákun ẹ ganu sí ibi ìdí mi kẹ wá fi x mi kún àwọn ẹrú yín kábíyèsí ẹ dákun ẹ ganu síbi ìdí mi kẹ wá fi x mi kún àwọn ẹrú yín eléyìí sọ wípé kábíyèsí ẹ ganu sí ọyàn mi náà ìkan tún lélẹ́yìí ó ní cabs baby I stay close to Ado you don't have to travel far to come pluck my flower for my papa house I love you too adé orí mi eléyìí tí ẹ ṣì dá díẹ̀ ẹ tún gbọ́n tẹ́lẹ̀ sọ ó ní cabs dear can you marry me and hide me I won't complain honey ṣáàdì tẹ́wọ́ sí parent mi ẹ tún máa gbọ́ eléyìí ó ní kábíyèsí kí adé pẹ́ lórí kí òbó pọ̀ ní DM yín ẹ tún gbé eléyìí o cabs baby just the cap I'm okay just the cap yẹn ti máa yé ẹ̀yin tó yé ẹ tún wá gbọ́ eléyìí ó ní kábíyèsí ẹ fi ọwọ́ ọlá gbá àwọn òbí mi lójú ẹ gbésẹ̀ lé mi ẹ wá gbọ́ eléyìí ó ní kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ wá dó ayé mi pa ẹ tún gbọ́ eléyìí lọ́mọ tí yàbí tó fọjá àràn pọ̀n ó ní mo fẹ́ dó yín ní ẹ̀ẹ̀kan péré bàbá mi aláyéré mi ò mọ tó mean by aláyéré o eléyìí tún ní cabs ẹ jọ̀ọ́ ẹ fipá bá mi lò pọ̀ ẹni yìí tún ní kábíyèsí ẹ fi orí adé bá mi sùn ẹ máa gbọ́ o eléyìí tún ní kábíyèsí ẹ ti ọkọ mi mọ́ túbú kẹ́ ẹ gbésẹ̀ lé mi sà díẹ̀ nìyí o lára àwọn kọ́mẹ́ǹtì burúkú tí àwọn ọmọ wa obìnrin tí wọ́n ń kọ sí abẹ́ póòstì ọba aláyé kí ló burú nínú wípé kí Ọlọ́run dá èèyàn dáadáa kò sí tó burú nínú pé kí èèyàn admire ẹwà èèyàn ṣùgbọ́n kò ń ṣe bí irú eléyìí tí àwọn ọmọ wa obìnrin tí wọ́n ń ṣe lójú ara wọn bí mo ṣe sọ wọ́n máa rò wípé àwọn cruise ni ṣùgbọ́n tídìí bá bàjẹ́ tán tó nídìí ló ń dà yàtọ̀ sáwọn eléyìí a lot of things làwọn obìnrin wa ń ṣe lórí social media these days to me this is display of madness kábíyèsí ẹ já pátá nídìí mi kábíyèsí ẹ fipá bá mi lò pọ̀ kábíyèsí ẹ ganu síbi abẹ́ mi ẹ jọ̀ọ́ ṣé gbogbo eléyìí make sense káti ẹ gbà wípé àwọn ọba kan lóòótọ́ wọ́n ti bà culture Yorùbá jẹ́ àwọn ìwàkiwà ló kánwọ́ wọn ṣùgbọ́n àwa náà ò gbọ́dọ̀ wá bàjẹ́ tán kì í dẹ̀ ṣe gbogbo àwọn ọba ni wọ́n ń hùwà burúkú èyí tí ọba yìí ṣe to me kò bad ó ń gym ni anybody ló lè gym láti jẹ́ kí ara wà dáadáa
kò dẹ̀ sí nǹkan tó burú nínú wípé èèyàn gym ó wá ya fídíò ààrẹ ó fi sórí social media. Àwọn ọmọ wa ní kẹ́ ẹ jẹ́ ká kọ́, Ọlọ́run á ṣàánú fún wa.